bàbá ti sọ tinú wọn nínú ọgọ́rùn-ún ọ̀rọ̀. ọgọ́rùn-ún nǹkan ni bàbá sọ yìí táyé tó ń sọ pé ẹ ṣe sùúrù ká dúró bẹ́ẹ̀ nítorí àwọn èèyàn yé èèyàn tán jẹ́ ní eré tán gbọ́rọ̀ yé wọ́n ní kí bàbá fi ilẹ̀ àti gbọ́ part 1 àti gbọ́ part 2 ó tó bẹ́ẹ̀. àwọn oníyàwó wà. àwọn oníyàwó wọn wà. yahoo plus wà. yahoo plus wà. gbájúẹ̀ wà. gbájúẹ̀ wà. wọ́n rí pé mo lè ṣàdúrà fún ẹ mo lè ṣe kinní kan fún ẹ ìwọ náà bá gọ̀. yóò máa wá pariwo o lè ṣàdúrà fún ẹ o lè ṣe gbá fún ẹ o lè ṣàwó fún ẹ ló bá gọ̀ ọ́ nígbà tóun náà tiẹ̀ bẹ́ sọ lásán tẹ́lẹ̀. ó hypnotize ẹni. bàbá ká gbọ́ ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ tó ṣẹ́rí wá ni kì í ṣe tá a gbé lérò àbí tá a gbé kalẹ̀ bá a fẹ́ sọ ó ṣẹ́rí wá ni a dẹ̀ ti ṣe fìtì a padà síbi tá a ti ń bọ̀. a sọ ẹni tó dùn mọ́ ó dùn mọ́ kó dùn mọ́ ẹni tí ó dùn mọ́ kó dúró sórí ìbínú ẹ̀. Allahu Akbar. bàbá wa ló mọ nǹkan tó ṣe wọ́n tó o bá lọ́wọ́ nú ẹ̀ o ò ní gbé tó o bá mọ̀ ń pa ẹ̀ o ò ní gbé. o ò sí níbẹ̀ ìwọ kọ́ ló ṣe. títí di sìn bàbá ló mọ bó ti ṣe ń ṣàwọn nínú ara lára ló mọ bí tára ti ń rohun. Allahu Akbar. Allahu Akbar. so ẹni tó fẹ́ gbé. ẹni tó fẹ́ gbé. níjọ́ tọ́lọ́run ti dáyé. níjọ́ tí Ọlọ́run ti dáyé. ó ti dá wọn muhsinun. ó ti dá wọn ẹni eré. gbogbo eré eré. ìlàjà níbi muhsin ìlàjà níbi muhsinin musiun. lẹ́gẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe eré ẹ máa rí àwọn tí ó máa ṣaburú láì kò nídìí. ẹni tó fẹ́ ṣeré náà ẹ máa rí ẹni tó fẹ́ ṣeré náà tí ó máa ṣeré náà láì kò nídìí kan tí ò ní nǹkan tó fẹ́ gbà ń bẹ̀. Ọlọ́run dá ẹni tó fẹ́ ṣeré kó máa ṣeré. walil khayri ya'malun wa khalaqtu khalqan li sharri wa li sharri ya'malun. gbogbo ìgbésí ayé wọn aburú ni wọ́n máa ṣe. gbogbo ìgbésí ayé ẹni tó fẹ́ ṣe eré ni wọ́n máa ṣe. gbogbo ìgbésí ayé ẹni tó fẹ́ ṣe eré ni yóò máa ṣe bẹ́ẹ̀ já lọ́wọ́ pé kó má ṣe yóò múra sí ẹni Ọlọ́run sì dá torí aburú bí ò bá ti ṣe lọ́jọ́ kan wọ́n ò ní já bẹ́ẹ̀ yóò múra sí torí bóyá aburú náà ṣe dáa. fatuba liman ujra ala yadayhi al-khayr ẹ wá bá ń wórí ire ẹni tọ́lọ́run dá fún ire. congratulations rẹ gbogbo ẹni tọ́lọ́run torí ire dá tó sì ń ṣe rere ó kú oríire. àwọn tí ó máa ṣe aburú wọ́n sá sáàrin ni. sáàrin àwọn èèyàn. sáàrin àwọn èèyàn. kò sí ire tó lè ṣe fún ẹni tó mú sẹ́gbẹ̀ẹ́ tó bá ti já láburú aburú náà ni ó fi san padà. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. kó o má mọ̀ yàn rí kó o ṣoore fún tó bá jẹ́ni tó jẹ́ni tó mọ̀ rí ni yóò máa mọ̀ pé oore ni lágbájá ṣe fún mi kò mọ̀ mí rí kò mọ̀ bí mo ti jẹ́ ó sì ṣe mí lóore tó báyìí títí láíláí ni ó máa sọ pé wọ́n ṣe mí lóore nítorí pé ẹni tá a dá torí oore ni. Allahu Akbar. Allahu Akbar. ọ̀rọ̀ tó ṣẹ́rí wá ni àwọn èèyàn ti pé bàbá. Allahu Akbar. bàbá ti sọ tinú wọn nínú ọgọ́rùn-ún ọ̀rọ̀. ọgọ́rùn-ún nǹkan ni bàbá sọ yìí táyé tó ń sọ pé ẹ ṣe sùúrù ká dúró bẹ́ẹ̀ nítorí àwọn èèyàn yé èèyàn tán jẹ́ ní eré tán gbọ́rọ̀ yé wọ́n ní kí bàbá fi ilẹ̀ àti gbọ́ part 1 àti gbọ́ part 2 ó tó bẹ́ẹ̀. kì í ṣe torí èèyàn kan kì í ṣe torí pé èèyàn kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá wa pé kí yóò wá sọ pé bàbá ẹ dúró rárá.
àwọn tí bàbá wa wò tí bàbá fi dúró àwọn ni bàbá sọ yìí pé àwọn èèyàn yé èèyàn rèé. bàbá ka gbọ́ ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ tó ṣẹ́rí wá ni kì í ṣe tá à ń gbé lérò àbí tá à ń gbé kalẹ̀ bá a fẹ́ sọ ó ṣẹ́rí wá ni a dẹ̀ ti ṣe fìtì a padà síbi tá a ti ń bọ̀. ẹ lọ mọ̀ pé èèyàn bíi ti yín lèmi náà o. ẹ lọ mọ̀ pé èèyàn bíi ti yín lèmi náà. wa innakum takhtasimuna ilayya. ẹ̀yin méjèèjì sì ń jà. ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ ń jà. ẹ jà wá sọ́dọ̀ mi. ẹ jà wá sọ́dọ̀ mi. wa la'alla ba'dakum an yakuna alhana bi hujjatihi min ba'd. ó ṣe é ṣe pé ó jà ẹnìkan ó mú bérebére ju ẹnìkejì lọ. fa aqdi ala nahwi ma asma'u. ìwà adájọ́ fún lórí déédéé nǹkan tí mo gbọ́. faman qadaytu lahu min haqqi akhihi shay'an. ẹni tí ń bá dájọ́ tó yẹ pé ó gba ẹjọ́ yẹn ó sì mọ̀ pé òun kọ́ ló ń jàre. fala ya'khusu. kó má gbà o. fa innama aqta'u lahu qita'atan min an-nar. wọ́n bá yí pé ìdílé kan nínú mẹ́lò gbé fún yẹn tó bá gbà. bó bá torí kó mẹjọ rò àwa padà dé láre tó sì jẹ́ pé wọ́n ló jẹ̀bi gbà pé gígé kan nínú náà ló gbà mọ́ra láyé yìí o. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. ó fi wá jẹ owó olówó. tó fi wá jẹ owó olówó. pẹ̀lú ìbàjẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀. wa antum ta'lamun. tó sì mọ̀ bẹ́ẹ̀. ìwọ náà sì mọ̀ pé wọ́n ló jẹ̀bi pé wọ́n lálábòsí. àwa wò wípé nàìjíríà wa nísìn. nàìjíríà wa nísìn. àwọn oníyàwó wa. àwọn oníyàwó wọn wà. ìyàwó plus wa. yàwó plus wà. gbájúẹ̀ wa. gbájúẹ̀ wà. wọ́n rí pé mo lè ṣàdúrà fún ẹ mo lè ṣe kinní kan fún ẹ ìwọ náà bá gọ̀. yóò máa wá pariwo olè ṣàdúrà fún ẹ olè ṣe gbá fún ẹ olè ṣàwó fún ẹ ló bá gọ̀ ọ́ nígbà tóun náà tiẹ̀ bẹ́ sọ lásán tẹ́lẹ̀. ó hypnotize ẹni. ọ̀rọ̀ yìí mo sọ mo mọ̀ kan. bàbá wa láwọn mọ̀ kan. professor ni. professor ni. gbogbo gbèsè ayé ẹ. gbogbo gbèsè ayé ẹ. ó lò ó káàkiri ó lò ó kiri ó ti wá ṣiṣẹ́ ó ti wà ní nàìjíríà tó wà yẹn náà wá fẹ́ ju oyè lé wọn oyè lé wọn tó fẹ́ jẹ yìí tó ń wà pẹ̀lú ẹ̀kọ́ àti gbogbo ohun tó ní. pẹ̀lú gbogbo ẹ̀kọ́ àti gbogbo ohun tó ní tó mọ gbogbo ẹ̀. so ó mọ̀ pé òun wà eligible. ó mọ̀ pé òun wà eligible láti jẹ́. ẹnìkan bá lọ bá wípé àbúgbọ̀rù ẹnìkan wípé yóò ṣàdúrà fún òun tó ń bá 35 million bẹ́ẹ̀ ni 35 million 35 million owó àdúrà tí ó sì fi lásán bá sọ̀rọ̀ tí ó fi lásán bá sọ̀rọ̀ ìyẹn náà bá kó ló bá kó 35 million kalẹ̀ owó àdúrà ó wá ó dákalẹ̀ ó wá lọ́tún àti lósì yóò sì dákalẹ̀ oyè ilé wọn tó fẹ́ jẹ kò wá rí jẹ oyè náà lẹ́yìn 35 million kò padà wá rí jẹ. ó rọrùn kó máa gbọ́ mi. ó rọrùn kí onítọ̀ máa gbọ́. lóòótọ́ lòun wá oyè lóòótọ́ òótọ́ ní 35 million. onítọ̀ wọn òjòyè ilé ẹ̀. kò wá joyè ilé ẹ̀ náà. òjòyè yẹn. kò joyè náà. owó sì jáde. owó sì jáde. 35 million. 35 million ní. òróyè jẹ bẹ́ẹ̀ sì ni owó ò jáde. ó di ṣòróyè. ó di ṣòróyè. 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 ó ń wo lọ́ọ̀kan ni. ó ń wòye lọ́ọ̀kan. ó kàn wòye náà lọ́ọ̀kan ni kò jẹ́ èèyàn sí ṣàdúrà fún yàn má bari síìtì. bẹ́ẹ̀. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. oníyàwó yìí mọ̀ má jẹ owó olówó. má jẹ owó olówó.
bilbọ́ọ̀tì lọ́nà bàjẹ́. má jẹ owó olówó lọ́nà bàjẹ́, má fipá gbowó olówó lọ́wọ́ ẹ̀. tudlu biha ila al-hukam. kí yẹn wá gbé ẹ lọ sí kóòtù abẹ́ ẹ̀fà náà ni ìwọ ló gbé lọ kóòtù. litakulu fariqan min amwali an-nas bil-ithmi wa وأنتم تعلمون. ó jàjàngbìlà. ó jàjàngbìlà. ó jẹ owó olówó. ó jẹ owó olówó. bil-ithmi wa antum ta'lamun. ó sì mà. ìwọ náà máa kó lè ní ẹ kó ní jìbìtì ní ẹ. yas'alunaka 'anil ahillati. lọ́kẹ̀ ìyẹn mo gboyè ó kẹ́kọ̀ọ́ ó gboyè ìyẹn ò ní ó gbọ́n. mo gboyè mo kẹ́kọ̀ọ́ mo gba ilé yìí mo gbélé ìyẹn ò ní kéèyàn gbọ́n. BA BSSC MA MSSC PhD PhD Never confuse professor mo ń tó bọ̀ ní lẹ́yìn ìgbà tó gba PhD ó wá di professor kí ló ń profess. ó gba gbogbo ẹ̀ títí ó wá débi professor kí ló fẹ́ kí ló gùn tó fẹ́ sọ báyìí. ní wọ́n bá fẹ́ di doctor ìtumọ̀ PhD ní doctorate philosophy. ó ní doctorate PhD yẹn kí ni wọ́n pè ní PhD doctor of philosophy òun náà pè ní PhD kìí ṣe pé ẹni tó da ìwé tó da akọ tó fi wá gboyè òun kọ́. ẹni tó di PhD kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí ọmọ sanawi ó kọjá lára oyè yẹn ni oyè yẹn ó kọjá lára ẹ̀. ó kọjá lára oyè ni oyè ó kọjá lára ẹ̀ nígbà tó ló ní PhD lọ́wọ́ tó wá ń sọ̀rọ̀ bí ọmọ secondary school. ọ̀rọ̀ ọgbọ́n kí ló ń jẹ́ philosophy Yunan ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mahabbatul hikma ó ló ń jẹ́ philosophy ìnífẹ̀ẹ́ ọgbọ́n ó ló ń jẹ́ philosophy. ìnífẹ̀ẹ́ ọgbọ́n ló ń jẹ́ philosophy. wọ́n kí wọ́n lè pè yàn ní pé muhibbul hikma ẹni tó nífẹ̀ẹ́ ọgbọ́n ẹni tó nífẹ̀ẹ́ ọgbọ́n yẹn òun ni philosopher. ẹni tó nífẹ̀ẹ́ ọgbọ́n òun ni philosopher. Al-Qur'ani Ọlọ́run sọ fún wa ní Al-Qur'ani pé yu'til hikmata man yasha wa man yu'tal hikma faqad utiya khayran kathira. wa ma yadhakkaru illa ulul albab. yu'til hikmata man yasha. ẹni tó bá wọ Ọlọ́run ló ń fún lọ́gbọ́n o. Allahu Akbar. wa man yu'tal hikma ẹni tọ́lọ́run bá fún lọ́gbọ́n yẹn faqad utiya khayran kathira. oore tó pọ̀ lọ́lọ́run ṣe fún. wa ma yadhakkaru illa ulul albab. àmì ìta sọ ìbáṣe sọ ìkò sẹ́ni tí ó rántí àfọ̀jọ̀gbọ́n yẹn ẹni tó ní IQ tí IQ ẹ̀ pé ẹni tó ní IQ tí IQ ẹ̀ tó pé tí ò ní k-leg tí ò ní k-leg kìí ṣe gbogbo èèyàn ló máa ń ní hikma. kìí ṣe gbogbo èèyàn ló máa ń lọ́gbọ́n. Never confuse education with intelligence. má jẹ́ kí education kó confuse ẹ with intelligence. Allahu Akbar. You can have a master's degree and still be an idiot. Allahu Akbar. èmi kọ́ mo sọ o ọmọ ni àgbẹ̀ àdórí kò ní ni. You can have a master degree and still be an idiot. Mashallah. La ilaha illallah. Ayakumullah. ó lò lè ní master degree. o lè ní master degree kó kálọ́tún kó kálọ́sì kó mọ gbé gbogbo pálí ẹ̀ ẹ̀ dání. kó mọ ọkọ kó mọ ọkà kó gbé pálí ẹ̀ dání. kó gbé pálí ẹ̀ dání kó máa kọ síwájú orúkọ ẹ̀. kó máa kọ síwájú orúkọ rẹ̀. And bó ṣe ti tẹ̀ kó tún jẹ́ ní pé òpònú sì ní ọ̀rọ̀ tí yẹ ó gọ̀. tó tún wá gọ̀ òwe òyìnbó ni èmi kọ́ mo kọ́. bàbá kọ́ ló kọ́. ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn ànábì Ọlọ́run wọn lọ ilé ẹ̀kọ́ kankan. àwọn ànábì mo wí o. àwọn ànábì Ọlọ́run wọn lọ sí ilé ẹ̀kọ́ kankan. mi mú ànábì kan. bàbá wa láwọn ò mú ànábì kan.
okay tó kàn wá ó kàwá mú ìtọ́ wá kàn wá Ànábì Muhammad kò lọ sílé ẹ̀kọ́ kankan kò lọ sílé ẹ̀kọ́ kankan Ọlọ́run wá ròyìn ẹ̀ Ọlọ́run wá ròyìn ẹ̀ ó wá ní walladhi ba'atha fil ummiyina rasulan والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ó dé ní ويزكيهم ó di méjì ويعلمهم الكتاب ó di mẹ́ta والحكمة àti ọgbọ́n وإن كانوا من قبل لفي ضلال مبين صلى الله عليه وسلم يتلو عليهم آياته yìí máa ka òun ló ń gbà nẹ́bí والذي dìde بعث في الأميين رسولا منهم méjì ni umiyin àwọn yahudi ni wọ́n ń pe ẹni tí ò bá kí ń ṣe yahudi wọ́n á pè wọ́n ní umamiyun àwọn aláyè àwọn wọ́n á kà sí pé ẹni tí ò ṣe yahudi ní umamiyun umiyu ni lárúbáwá ó pe aláìmọ̀kọ̀mọ̀kà wọ́n fi ti sára ayẹ́ bí yẹ ṣe bí òun ló wà bí ẹ ti ṣe bí ló ṣe wà umiyu ni ìyàtọ̀ wà láàrin al-umiyu wal-jahil umiyu kò mọ́kọ kò mọ́kà yẹn àti jahil ignorant èèyàn lè jẹ́ umiyu kò wà ignorant kò ní jẹ́ jahili ọ̀gẹ̀ bá ló ṣe fẹ́ jẹ́ umiyu tí ò ní jẹ́ jahili kò mọ́ka tán bá fi dí ìgò kọ ó kalẹ̀ báyìí tán bá ní kí ni kò mọ́ bọ̀tí agbérí ó mọ ilẹ̀ tó ń lè kí iṣu bọ̀ ó mọ ilẹ̀ tó ń lé kíṣù bọ̀ ó sì mọ irú iṣu tó lè fóun ó sì mọ irú iṣu tó lè fún ó sì mọ àsìkò tí ó gbìn ó sì mọ tí ó jáde kò ń ṣe jáìlì nìyẹn kì í ṣaláìmọ̀ kan ó lè má mọ ọkọ̀ mọ́kà ó lè jẹ́ pé kò mọ́ká àmọ́ mọ ewé kan pé ewé yìí tàbá ewé yìí dá ẹ̀jẹ̀ ó lè mewé yìí pé ó ń dá ẹ̀jẹ̀ tó bá fẹsẹ̀ bu nísìn ó sì mewé yẹn tó bá mú tó bá gbó tó bá fi síbẹ̀ kò ní ṣẹ̀jẹ̀ mọ́ já ìlú kọ́ yẹn ó lè ló fẹ́ lómi ló fún yàn ló fún ó kúrò já ìlú yẹn ìyẹn ló jẹ́ ká mú ní pé fárúkù wà ìyàtọ̀ wà láàrin umiyu àti jahil ànábì ò ṣe jahili ànábì kì í ṣaláìmọ̀ kan ó lè jẹ́ umiyu ó sì jẹ́ ní tó pé kò mọ ọkọ̀ kò mọ́kà oh get ṣe kan mọ̀ sọ yé ànábì ò mọ ọkọ̀ kò mọ́kà ànábì ò mọ ọkọ̀ kò mọ́kà bí wọ́n ṣe fi pè ní ẹgbẹ́ ìyẹ́ umiyu allamahu al-bari wa addabahu wa allama al-alamin وعلم العالمين العلم والأدب علمه الباري وأدبه وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب aláìmọ̀kọ́ mọ́ká ni bí yẹ́ ṣe bí ló wà allamahu al-bari ọba tó ń pilẹ̀ nǹkan ló kọ́ lẹ́kọ̀ọ́ ó sì fún ó kọ́ ní mímọ̀ ó sì kọ́ lẹ́kọ̀ọ́ وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب àwa ní ò mọ́kọ́ mọ́ká yìí ló wá kọ́ gbogbo ayé ẹni tá ní kò mọ ọkọ̀ kò mọ́kà yìí ló wá kọ́ gbogbo ayé مدرسة التنزيل حاكمها àwọn tí àwọn ẹlòmíì àwọn afáàmì wọ́n ní ara ànẹ́bì mọ́kọ́ mọ́ká ipò mọ́kọ́ ó mọ́ká tí wọ́n bá wí bẹ́ẹ̀ wọ́n fi pán ànẹ́bì àgbà bẹ́ẹ̀ wọ́n bá wí bẹ́ẹ̀ wọ́n fi pán ànábì àgbà bẹ́ẹ̀ àwọn wà mú diwa báwo la ànẹ́bì ṣe mọ́kọ́ mọ́ká tí wàá yí bá sọ̀kalẹ̀ fún tí kùtàbùl wáhàì tí wọ́n bá fẹ́ kọ tán bá ń kọ wáyé yẹn ànábì onímọ̀ yẹn kò mọ yóò ṣẹ̀ ti
al-insilahu min al-bashariyya ila al-malakiyya ọ̀nà tí wáyé ń gbà bá nàbí ni èyí tó le jù ni nínú ọ̀nà tí wáyé ń gbà wá bá kò lè mọ nǹkan tí wọ́n ń kọ́ gbà yẹn àmọ́ àwọn ahadu wà tánàbí wà lójú fò tí ó ní kẹ́ẹ̀kọ́ Gazwatu Hudaybiyah táwọn kèfèrí dá nẹ́bí padà ó yẹ kọ́ nǹkan tí a fẹ́ ṣe ládéhùn láàrin àwọn mùsùlùmí pẹ̀lú àwọn kèfèrí wọ́n á bẹ̀rẹ̀ sí wọ́n wá ń pè bismika Allahumma láyé wọ́n ni bismika Allahumma rárá bismillahir rahmanir rahim làwọn mọ̀ wọ́n wá kọ bismillahir rahmanir rahim ànábì wá ọ̀gẹ́gẹ́ bẹ̀ ó wá fi tọ́ parí sallallahu alaihi wasallam kì í ṣe bismika Allahumma ló pè ẹ̀kọ́ bẹ́ẹ̀ ó wá kọ bismika Allahumma lóòótọ́ so ìyẹn ìjúwe kan ni wípé ó mọ nǹkan tí wọ́n ń kọ àwọn tí wọ́n gbà kó mọ ọkọ̀ tó mọ ọkà ohun tó mú tí wọ́n kọ nǹkan kan tó sì rí pé eléyìí ò sí níbẹ̀ táwọn yẹn láwọn ògbà tó wá fi tọ́sẹ́nu tó fi parí ó ti fi hàn wípé ó mọ ọkọ̀ ó mọ ọkà wọ́n tó wá ní ìṣó pé ok ó yá ní ìṣó Suhail kọ́ pé ni Muhammad hadha ma ta'ahada alayhi Quraysh wa Muhammad bin Abdullah ìyẹn wá kọ Muhammad Rasulullah Suhail wá ní law shahidtu annahu Rasulullah ma uqatilu Allahu Akbar mi ò ní bẹ ìjà tí n bá gbà yí pé lóòótọ́ òjíṣẹ́ Ọlọ́run ni èmi ò ní bẹ jà bal uktub hadha ma ta'ahada alayhi Quraysh wa Muhammad bin Abdullah àbí ìyẹn kọ́ ni ṣé Muhammad Abdullahi kọ́ ni ṣé bàbá Abdullahi ni ànábì ní parẹ́ kọ́ Muhammad bin Abdullahi wẹ́pẹ́ Muhammad Abdullahi ni yọ Rasulullahi kó bẹ́ẹ̀ tá a bá mọ̀ pé Rasulullahi kó jíṣẹ́ Ọlọ́run ni a ní ṣòkò bá ẹja ìyẹn ojú wí pé lóòótọ́ lànàbí bí o bá mọ̀ gangan bẹ̀ tí o mọ̀ nǹkan mọ̀ ká báwo ló ṣe dọ́gbọ́n gan bẹ̀ náà omi yóò alámàhó alẹ́ tó kọ ní gbogbo kan yẹn Ọlọ́run ni wà àdábàwò wọ́n tó wá kọ bá ṣe ń báyàn lò lánàbí náà fi sọ wípé àdábàní rabbi ahsana ta'dib Ọlọ́run kọ́ mi lẹ́kọ̀ọ́ púpọ̀ ó sì ṣe ìkọ́nilẹ́kọ̀ọ́ yẹn ó ṣe é dá fún mi àárí ànábì mọ́ bá ṣe ń bẹ́ran kó lò ọmọ bá ṣe ń bá èèyàn lò ó mọ́ bá tí bá òmùgọ̀ lò ó mọ́ bá tí bá ọ̀jọ̀gbọ́n lò gbogbo ẹ̀rú mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب ta ló kọ́ gbogbo ayé ní mímọ̀ ní ìsìn Al-Qur'ani ìmọ̀ ni odidi ìmọ̀ ni bàbá fẹ́ wọ tọ́ílẹ̀tì tó bá wọnú fíkíù ọ̀tọ̀ tún yẹ̀yùn yóò sọ fún ẹgbẹ́ tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì ọ̀rọ̀ dáàwìrì tó bá gbọ́n sẹ̀tán ń dáàwìrì ṣe kò kàn wọ tọ́ílẹ̀tì wú ó sì jáde ó ṣe gbọ́n sẹ̀tán ó jáde kí ló ń wí àwọn èèyàn kan wọ́n gbá ẹlòmí ó parọ́ wípé ànábì Ádámà kọ́ lákọ́kọ́ alayhi salatu والسلام ó dá ànábì Ádámà ó pọ̀ bẹ́ẹ̀ kìí ṣe ànábì Ádámà lákọ́kọ́ àwọn àwádìmù ti ṣáájú tí wọ́n pọ̀ kó tó lórí tọ́dọ̀ wáyé mo ní tíra ẹni o tíra mùsẹ́ṣírí kù sí kọ́
tíra mustashrik kọ́. ìṣètìrà orientalist. tó bá fẹ́ jàyàn wálé wá bá mi. tó bá fẹ́ jàyàn lọ sílé kó lọ bá bàbá. má bọ́ sórí social media. má bọ́ sórí social media. kí n mọ ẹni tó fẹ́ gbà lọ́wọ́ mi. so gbígbà tó fẹ́ gbà lọ́wọ́ mi yẹn mo mọ̀ ẹ́ kó fẹ́ kéwù ni. gbígbà tó fẹ́ wá gbà yẹn a fi mọ̀ kó fẹ́ kéwù ni. èmi náà sì ní sahun. bàbá làwọn ò ní sahun tó bá dọ̀rọ̀ mímọ́. ọ̀rọ̀ pé jaza an yakuna adama hadha qablahu adamun kisri adam. jaza an yakuna adamu hadha qablahu adamun adam. jaza an yakuna adamu hadha jaza an yakuna adama misla hadha. misla hadha ko جاز أن يكون آدم هذا جاز أن يكون آدم هذا إثره قبله آدم إثره قبله آدم إثر آدم جائز أن يكون آدم هذا قبله آدم لا إثر آدم jaza an yakuna adamu hadha. ó tọ́ ó yá sí pé ádámù tí Al-Qur'ani sọ fún wa pé wa iz qala rabbuka lil malaika inni ja'ilun fil ardi khalifa. ó tọ́ kí ádámù kan ti ṣáájú síwájú ádámù kan ti wá ṣáájú tí yẹn náà tún tẹ̀lé ádámù mi. nínú tí a ti mọ̀ wí wà sọ lóòtọ́ pé ní Kaaba ó sáré ma bá mi gbà torí bó ṣe dákẹ́ yẹn ó sùn ó ń tó gbé bàbá ó ní ìdíkà farabalẹ̀ bọ́ yín sá. ní Kaaba yẹn àwọn ń ṣe tàwáàfù lọ́wọ́. tàwáàfù táwọn ń ṣe yẹn. lọ́wọ́ yẹn. ibi táwọn ti ń rọ kiri ká. àwọn wípé Ádámù kan tún nìyí. àwọn sọ pé Ádámù kan tún nìyí. ìyẹn ni pé kì í ṣe pé àwọn èèyàn tí ó ń rí lójú àlá ló ti ń rí wọn. kì í ṣe pé àwọn èèyàn tó ń rí ojú àlá ló ti ń rí wọn. kì í sì ṣe pé wọ́n ń sọ fún wípé orúkọ ẹni tó ẹlòmíì yìí Ádámù lòun náà jẹ́ o wọ́n ń fi hàn bí ìgbà tán ṣe káṣàfi fún yẹn. ni. جاز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. orin yẹn ni ṣẹ́ṣìrì tó bá rí mẹ́ wọ́n gbé sínú gọ́gù yẹn àtíra tó pẹ́ ni. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. ندمنا على القبيح فأمسانا على غير قهوة نتنادم. خالق لا يشك فيه قديم وزمان على الأنام نقادم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. خدم الله غيرنا وأرانا أهل غي لربنا نتخادم. لست أنقى عن قدرة الله أشبا هدياء بغير لحم ولا دم.
gọ́ọ̀mù ti gbé jáde tíra kan ní wàá gbà lé ọlọ́run ti gbọ́ ti ràn ẹ́ lọ́wọ́ báyìí. rárá tíra yẹn ọ̀tọ̀ ni tíra. ọ̀tọ̀ tún ni tíra. nínú tíra yẹn lórí yìí wà. nínú tíra yẹn ni orin yìí wà. tíra yẹn kò lè rí. tíra yẹn ò lè rí. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. subhanallah. وبحمده سبحان الله